mo kí ẹ̀yin èèyàn wa kú dédé àkókò yìí ní gbogbo tẹ́ ẹ ti ń wò mí káàkiri àgbáńlá ayé. Kí ni tá a fẹ́ fi kọ́ra wa ní àkókò yìí náà ni ọ̀rọ̀ àwọn àgbà tó sọ wípé onígbà ojúlé ni ẹ̀dá lókè èèpẹ̀. Ojú tí wọ́n fi rí mi bẹ́ẹ̀ kọ́ lẹ́lòmíì ò fi wò mí. Ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwa ẹ̀dá lókè èèpẹ̀ a lè farahàn gẹ́gẹ́ bí ẹni tí ń fi fúnni sẹ́nìkan, a lè farahàn gẹ́gẹ́ bí ẹni líle tó háwọ́ sí ẹlòmíì. Látàrí èyí la fi sọ wípé onígbà ojúlé ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá bá ti rí ni làá ṣe kí ni, bá ti kó ni làá ṣe hùwà sí ni. Látàrí èyí kò tọ̀nà fún wa gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́ran ara láti ro ẹnìkankan pin tàbí láti máa wò ó wípé bá a ṣe rò nípa alágbájá àbí wọ́n ṣe ròyìn rẹ̀ fún wa bẹ́ẹ̀ náà ni yóò ṣe rí sí wa. Má gbàgbé o, onígbà ojúlé ńlẹ̀dá, ìyà tá a bá kọ síra wa ni a fi mọ̀rọ̀ ẹni tá a jẹ́. Yóò dáa fún gbogbo wa o.